èèyàn kan ló dánwò ẹ̀wò pẹ̀lú mi mo fẹ́ forúkọ bò wọ́n láṣìírí ṣùgbọ́n wọ́n jẹ èèyàn wọn níṣu ẹ pè mí síṣẹ́ látòdìdí Èkó èmi mo fi mọ́tò mi gbé yín lọ sí Ìbàdàn. lẹ fi gbé ẹni yẹn lọ. mo tún fi gbé producer ni wọ́n ó threaten mi ní location yẹn ẹ ti sọ iye cent tí màá ṣe fún mi èlò lẹ́ni fún mi ẹni kí n má worry bọ̀ nítorí bó ṣe wá bí èèyàn bíi mẹ́rin ló sọ pé èèyàn báyìí ní ìdẹ̀rù èèyàn báyìí ní ìdẹ̀rù wọn á ní òkè tábàdàn àwa dé ibi tá a ti fẹ́ ṣiṣẹ́ ẹ bá ní mo kàn kí àwọn colleague mi ní hòtẹ́ ìbẹ̀lẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yanga lè bá ní wá mo fẹ́ rí ẹ mo tẹ̀ ṣe bọ́ fẹ́ mú nǹkan nínú mọ́tò ni bá ní ẹgbà kọ́kọ́ ní wá ṣe mo tún débẹ̀ wọnú ilé bọ̀ nítorí pé àgbàlagbà ni wọ́n mo wá wọlé mo wá tilẹ̀kùn mo wá kọ́kọ́ sọ fún wọn pé lágbájá nílé ayé yín ẹ má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ ọkọ mi like tí ò tiẹ̀ tí ìfẹ́ mi sílé kò ní bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ who are you you don't talk to me in that manner ibẹ̀ lógún ti bẹ̀rẹ̀. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo ló wà lójú amóhùnmáwòrán yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa láti YouTube àkíyín gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń bá wa wò lórí Africa Magic Yorùbá náà ṣe wà dáadáa ilé ńkọ́ ọ̀nà ńkọ́ mo ti sọ náà tẹ́lẹ̀ nígbà tí mo dé mo ní ẹ̀yin lè jìkà tí ẹ̀jẹ̀ ká ṣọ kó yẹ lọ́rùn àwa táwa bá ń ṣe tẹ́yìn ò bá wò ṣáwa máa lè padà wá bí lórí ètò lẹ́ni ọ̀dọ́mọdé obìnrin wọn kéré jù náà ọ̀dọ́ ni wọ́n ọ̀dọ́ sì ni wọ́n tí ì dàgbà jù àmọ́ lẹ́nu iṣẹ́ wọn kojú òṣùwọ̀n ní ìhùwàsí àwọn èèyàn ni wọ́n dá èèyàn ṣe wá dáadáa kó má níbi tó kù sí mu ni ẹ jẹ́ ká wo nínú ilé àwọn tí wọ́n wà nílé àwọn tí wọ́n bí wọn náà wọ́n fọwọ́ tọ́ ọ̀kan pé ẹni báyìí tó ń lọ yìí o mi ìfẹ́ sọ fún yín o ẹni báyìí ó kojú òṣùwọ̀n dáadáa mo tún wá wò wọ́n tún wá rẹwà lóbìnrin mu láì ṣe pé Sunday lọ́lọ́run dá Ọmọlára Dáúdà láì ṣe pé Sunday lọ́lọ́run dá Ọmọlára Dáúdà kí ló ṣẹlẹ̀ gangan beauty ti pọ̀ ju ṣe ìwà dáadáa. àlàáfíà ni mo wà ojú tẹ̀yìn gan dán kí ló dé. kò jọ pé ẹ̀ ń gbé Nàìjíríà iṣẹ́ ti relocate. no mi ò tí relocate mo kàn máa ń lọ mo máa ń dé náà ni. a jẹ́ pé àwọn tó sọ wọ́n mo rí yẹn wọ́n ní àwọn máa ń lọ wọ́n máa ń débọ̀ ẹ̀pọ̀ sọ́hún yẹn ju bíbá ẹ lọ. mo pọ̀ sí lẹ́jọ́rùn lọ. ibi lẹ pọ̀ sí jù. Ọlọ́run. ó dà fún àǹfààní àwọn olólùfẹ́ yín àti àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rí yín fún ìgbà àkọ́kọ́ tí wọ́n ń da yín mọ̀ nù sinimá tí wọn kì í mọ̀ pé ẹ máa ń wá sí orí ètò báyìí ẹ bá wa ṣe àfihàn ara yín dáadáa. ẹ kúlé ẹ̀yin aráalé orúkọ tèmi ò yí padà Ọmọlára Dáúdà lórúkọ mi aka Ọmọlára Dáúdà classic gbajúmọ̀ òṣèré orí ìtàgé ni mí film producer dẹ̀ tún ni mí. tó èyí tí mo mú jáde nínú ẹ ní classic gbajúmọ̀ ìyẹn ní Nagijẹ níbo ló ti wọlé wá ṣe nínú fáàrí tí mò ń rí yìí àbí èèyàn kan ló wò yín pé ọmọ ìkíláàsì lóòótọ́. bí ọdún mélòó kan sẹ́yìn láàrin àwọn ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré tó bá fẹ́ ṣe nǹkan tó bá ti da gbogbo ẹ̀rù tí màá ní náà ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí wọ́n á pè kíláàsì gbajúmọ̀ ló yẹ ká máa pè gbajúmọ̀ èyí ó tún wá kíláàsì tó bí pé tí a bá fẹ́ ṣe nǹkan ìwọ́n mo níyẹ tá a bá ṣe rìn òun la ṣe ń kó ni ẹ jẹ́ ká ṣe báyìí so láti ìgbà yẹn ni wọ́n ti ń pè mí ní kíláàsì gbajúmọ̀. ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ rí ó dà ṣé eré ìdárayá eré àgbéléwò ṣó jẹ́ tó wù yín ṣó jáyàbá fún yín ṣọ́mú yín lọ bẹ̀ ni àbí ẹ kò wò pé ẹ̀bùn àmútọ̀run wà ní jẹ́ ń bẹ̀rẹ̀ sí ni máa lò. ayé yẹn dá inú mi dùn sí ìbéèrè tẹ̀bi mi yẹn. eré orí ìtàgé ti jẹ́ nǹkan tó wù mí láti kékeré. mo wà ní GS1 ni mo ti máa ń lọ sí òṣèré Oòduà nílùú Abẹ́òkúta lórí àpáta báyìí lérùn wọn so nígbà yẹn mọ̀ sí mi wá ní kí ló ń ṣe ìwé gbére ó fẹ́ lọ ṣe fíìmù kọjá kó wá lọ school tó o bá ti dàgbà tó o bá ti mọ̀ tún yàtọ̀ sí ó sì wá ṣe nǹkan tí ó bá wọn ṣùgbọ́n ní àsìkò yìí mi ò lè jẹ́ kó ṣe so ó jẹ́ nǹkan tí ó ń wù mí tí mo nífẹ̀ẹ́ sí ni. báwo lẹ ṣe wá rapálá wọlé.
mi ò rápálá wọlé mo yan wọlé ni mo ṣe fan like mo ṣe báyìí wọlé ni mi ò rápálá. Ọ̀rẹ́ mi ni Ayọ̀ Ọláìyá àtijọ́ wa tipẹ́ tá jọ máa ń sọ̀rọ̀ àmọ́ ní ọdún I think 2015 mo travel mi ò sí Nigeria so I was out for like 5 years but mo máa wálé every year. So I think 2018 mo wá sí Nigeria máa sọ fún Ewa pé Ewa ó dẹ̀wùn mi kí n ya iṣẹ́ o. It was not like ó fẹ́ ya iṣẹ́ ṣé o lè act mo ní èwo ni ṣé mo lè act dánwò ló bí yọ kẹ̀rẹ̀ ṣé o ní story mo ní I have a story ó ní really ìtàn true life story òun ni story tí mo lò because ìtàn ìyá mi ni mo fi ṣe first movie mi that was 2018 ìpinnu ní title I dey plan fún so that was the first time tí ma face camera tí mo máa ṣe movie that was 2018 so mo wá bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan mi ò rápálá ṣùgbọ́n mo lè sọ pé mo wọlé mo bọ̀ ọ̀dọ̀ Ayọ̀ Ọláìyá ni mo gbà wọlé gẹ́gẹ́ bí producer. So ẹ̀yin ò gbà bí ọmọ ọ̀kọ́ṣẹ́ wọlé producer lè gbà wọlé. Producer ni mi because nǹkan tí mo ti ń ṣe láti kékeré ni nǹkan tó ń wù mí tí mò ń ṣe ni mi ò kọ́ lọ́dọ̀ èèyàn ṣùgbọ́n tó bá máa bí mi níbikíbi máa fọwọ́ sọ̀yà pé ọ̀gá mi òun ni Ayọ̀ Ọláìyá. Ọ̀gá yín Ayọ̀ Ọláìyá á jẹ́ pé ẹ ti lẹ́bùn àmútọ̀run wá yẹn. Bẹ́ẹ̀ ni fúnra yín tẹ́yìn náà dẹ́ mọ̀ pé èmi mo ní kinní kò jẹ́ pé èèyàn kan ló tọ́ka ẹ̀ pé òde ló máa act. Irọ́ èèyàn tọ́ka ẹ̀ fún mi torí láti school ni mo ti ń ṣeré dáadáa mo lè rántí ìgbà tí mo act ní school àwọn eré inú ìwé tó máa ní ká ṣe yẹn so mo máa ń ṣe dáadáa mo dẹ̀ love kí n máa ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ gan so mo dẹ̀ wọlé gẹ́gẹ́ bí producer láti abẹ́ Ayọ̀ Ọláìyá. 2018 tá bá ní ká wò bí ọdún méje sí nìyẹn ìrìn àjò ọdún méje iṣẹ́ tẹ́ kọ́kọ́ ṣe ìpinnu mi èlò lẹ fi yà ṣé ẹgbowó ń bì kan ni àbí Google Sheet ti wà nílẹ̀ náà tẹ́lẹ̀ tẹ́nikẹ́ papọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo wà ní mi ò gbé ní Nàìjíríà ní gbogbo ìgbà yẹn so mo ní owó mi lọ́wọ́ mo dẹ̀ ya iṣẹ́ mi. Ẹni owó yín lọ́wọ́ sí báńkì ló ti ṣiṣẹ́. Yeah mo ṣiṣẹ́ labroad náà mo dẹ̀ lówó mo dẹ̀ wá fi yaṣẹ́. Kódà ẹ jẹ́ kí n wá béèrè gẹ́gẹ́ bí ẹ̀bùn àmútọ̀run wa tẹ̀rẹ̀ mọ̀ pé lè ṣe iléèwé ẹ̀kọ́ gíga tẹ́ ẹ lọ ṣe ń tó jọmọ́ tíátà sọ̀rọ̀sọ̀rọ̀ ṣóun lẹ kọ́ ni àbí personal development pé mo kọ́ ara mi mo mọ̀ pé mo dá iṣẹ́ yìí mọ̀. Ẹ ṣé mo dúpẹ́ fún ìbéèrè tí ẹ béèrè ó jẹ́ nǹkan tí ó wù mí nǹkan méjì ló wù mí nílé ayé yìí tó bá jí mi látọjú oorun pé kí ni mo fẹ́ ṣe when I was still very small I want to become a medical doctor and my second choice is to become an actor female actor tí gbogbo wa ń pè ní actress. Yeah. So nǹkan tó wù mí lọ́kàn nìyẹn ṣùgbọ́n nígbà tí téèyàn bá ń dàgbà náà tó fẹ́ ṣe mo ṣáà lọ ṣe computer science. So mo end up láti ṣe computer science. Ìmọ̀ ẹ̀rọ ayélujára. Nǹkan tí mo kà nìyẹn. Computer science acting mo mọ̀ wípé bó ṣe ń rí yóò dà pé ti fi computer science sílẹ̀ fún acting. Mo filẹ̀ fún acting mo dẹ̀ lọ sí ilé ìwé fún acting náà. Okay, ṣe wá padà lọ sí acting school. Ẹ wá jẹ́ ká wò wọ́n ní iṣẹ́ owó níṣẹ́ yìí nígbà tẹ́ ti fi computer science sílẹ̀ ẹ ti gbé acting ò dẹ̀ lè sustain rẹ̀ wọ́n léèyàn tún nídìí láti ní èèyàn tún nílò láti ní iṣẹ́ míì tí yẹn máa tiẹ̀ máa mówó wọlé àbí ẹ ti ń gba 1 million lórí iṣẹ́. Mi ò tíì máa gba 1 million lórí iṣẹ́ lótìtọ́ iṣẹ́ òṣèré iṣẹ́ tíátà iṣẹ́ owó ni tó o bá fẹ́ mú iṣẹ́ mọ́ṣẹ́ tó ń ṣe kò ní jẹ́ iṣẹ́ tó máa ní o fẹ́ ṣí ṣọ́ọ̀bù o fẹ́ jókòó tì torí tó bá ní o dá o ṣí ṣọ́ọ̀bù kan sí ìwọ ló fẹ́ tó o trust àwọn tó fẹ́ kó síbẹ̀ tó wá lọ sí location ó lè lóṣù kan oṣù méjì ní location at the end of the day tó bá máa padà dé o ò ní bá nǹkan kan nílẹ̀ but tó bá jẹ́ nǹkan tí ò ń tà tó jẹ́ pé o lè lo ẹ̀rọ ayélujára láti máa fi ṣe ó wà òkè bí èmi nísìn ọ̀pọ̀lọpọ̀ òwò lèmi ń ṣe mo ń ta gold mo lè lọ travel nísìn kí n kó perfume dé kí n tà mo lè ta go ọkùnrin mo lè ta aṣọ ọkùnrin so àwọn nǹkan tí mo mọ̀ pé mo máa post àwọn èèyàn máa place order òun ni mo máa tà. ẹgbẹ́ ṣọ́ọ̀bù yín rìn fúnra yín ni. rìn ni mi ò lè lọ kó owó mi síbi kankan máa jẹ owó mi iṣẹ́ owó ni iṣẹ́ wa lótìtọ́. Báwo ló ń kú ṣe ń kó. Ní pàtì yẹn
mi ò tí marry ṣùgbọ́n mo ní ẹ mọ̀ pé ẹni kárìn ká pọ̀ ọmọ lọ́mọ yẹn ojúlọ́mọ tó lóyún this child is a child. So and then wọ́n sí nílé wọ́n gbé níbí báyìí. The atom of trust ìfọkàntán pẹ̀lú gbogbo àwọn awuyewuye ń lọ lọ́tọ̀ actress kan tún nìyẹn actress kan tún nìyẹn òun kò dẹ̀ gbé ń bí. Kò easy ṣùgbọ́n èèyàn wọ́n lè sọ oríṣiríṣi. I don't care about what people say about me. That's your problem. You are dealing with me. Èmi ló ń bá ṣe, èmi ló máa wo àti èmi àti ẹjọ́ kọ síra. Ǹjẹ́ o ká ìwà ìbàjẹ́ kan mọ́ mi lọ́wọ́? Tó o bá gbọ́ nǹkan kan nípa mi, bí mi, màá ṣàlàyé tó bá ṣe rí fún ẹ. Tó bá wá wùn ẹ́ kó gbà, tó bá wùn ẹ́ kó má gbà. But èmi máa ṣe wípé o ò ní ká ìwà ìdọ̀tí mọ́ mi lọ́wọ́ nítorí pé mi ò kí ń ṣe onídọ̀tí. Amútabá ní ká wò oríṣiríṣi ẹ̀rẹ̀ ló ti ta bá àwọn actors àwọn òṣèré eré àgbéléwò wọn ní àwọn òye rìn kiri wọn òye ṣe. A dẹ̀ mọ̀ pé nínú industry yìí náà làwọn ẹ̀gbọ́n kan ti ní àtọ́bà fún mi lélẹ̀ mi ní fún ẹ nìyẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín dẹ̀ ṣe wọlé bíi producer mo mọ̀ pé wọ́n máa pè yín síta. Ṣàtiwárí irú bẹ́ẹ̀ irú ẹ̀rí bóyá èèyàn kan sample yín wò pé jẹ́kẹ́ mi náà nà sí bóyá ó máa gbàbẹ̀ tẹ́yìn gan dẹ̀ fi style ọmọ wọn lọ́wọ́ ẹ fún wa bí àpẹẹrẹ. Inú mi dùn láti gbọ́ ìbéèrè yín. Ṣé rí tá a bá ṣe rìn òun la ṣe ń kó ni. Tí ẹ bá pè mí síṣẹ́ mo máa bi yín pé kí lẹ ní fún mi. Tẹ́ bá sọ pé tó bá dé tó bá wùn mí kí n lọ máa lọ. Tí n bá wá débẹ̀ tẹ́ bá kọnu sí mi tí n bá nífẹ̀ẹ́ yín tí ń pé ó ń wùn mí látọkàn mo rò pé mo like ni òun ni mo ṣe fẹ́ ṣe. Èmi ò dẹ̀ ń ṣerú ẹ̀. Anything in industry I don't do it. So tó o bá wùn mí wọn ṣáà lè fipá mú mi mọ́lẹ̀ mi lè torí pé mo fẹ́ ṣiṣẹ́ wọ́n fẹ́ pè mí síṣẹ́ kí n wá ní ẹ̀ ń torí pé wọ́n fẹ́ pè mí síṣẹ́ ẹnìyẹn fẹ́ bá mi èmi náà wá fẹ́ ṣe mi ò lè ṣe torí mi ò wá tara mi lọ́pọ̀. Èèyàn kan ló dánwò ẹ̀wò pẹ̀lú mi mo fẹ́ forúkọ bò wọ́n láṣìírí ṣùgbọ́n wọ́n jẹ èèyàn wọn níṣu ẹ pè mí síṣẹ́ látòdìdí Èkó èmi mo fi mọ́tò mi gbé yín lọ sí Ìbàdàn. Lẹ fi gbé ẹni yẹn lọ. Mo tún fi gbé producer ni wọ́n lọ kí mi fẹ́ lo statement yẹn. Mo fi mọ́tò mi inú mi á dùn tó bá ń wo kinní gan. Mo fi mọ́tò mi mo ṣe Uber driver nínú mọ́tò mi wọ́n tún sọ fún mi pé ṣé ó ní bluetooth ni mo fẹ́ gbọ́ mo ń play orin ẹ̀ ń sọ pé fẹ́ gbọ́ Àyìnlá Ọmọwúrà àbí kinní kan gbogbo yẹn ò tiẹ̀ ń ṣe story àwa dé location ẹ ti sọ iye sin tí máa ṣe fún mi èlò lẹ́ni fún mi ẹni kí n má worry bọ̀ nítorí bó ṣe wá bí èèyàn bíi mẹ́rin ló sọ pé èèyàn báyìí ní ìdẹ̀rù èèyàn báyìí ní ìdẹ̀rù wọn á ní òkè tábàdàn àwa dé ibi tá a ti fẹ́ ṣiṣẹ́ ẹ bá ní mo kàn ń kí àwọn colleague mi ní hòtẹ́ẹ̀ ibẹ̀lẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ hanga lè bá ní wá mo fẹ́ rí ẹ mú tẹ̀sí bọ́ fẹ́ mú nǹkan nínú mọ́tò ni bá ní ẹgbà kọ́kọ́ ní wá ṣe mo tún débẹ̀ wọnú ilé bọ̀ nítorí pé àgbàlagbà ni wọ́n mo wá wọlé mo wá tilẹ̀kùn mo wá kọ́kọ́ sọ fún wọn pé lágbájá nílé ayé yín ẹ má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ ọkọ mi like tí ò tiẹ̀ tí ì fẹ́ mi sílé kò ní bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ who are you don't talk to me in that manner ibẹ̀ lógún ti bẹ̀rẹ̀ wọ́n ṣàtúnyẹ ànísùn tẹ́yìn o ṣe róòlù yẹn mọ́ kó máa lo Èkó múná láyé tí n bá máa lo Èkó wàá sanwó mọ́tò mi. Wàá sanwó bà tó ti ẹ̀ débi. Wàá sanwó PM ṣáàní lálẹ́ ẹni yìí ló fẹ́ ṣe òun ló máa ṣe àbáṣà tún gbé òtẹ́ ló bá ní òtẹ́ tàwa ẹ̀mí ìtún nísìnyí ó tún lọ gbòtẹ́ mi fún mi òtẹ́ yìí lòun náà wá gbà ó gba yàrá ó bá ní kí n wá bóun yàrá mo dẹ̀ ti gbọ́ sítórì wọn mo ní mo ti gbọ́ mo fẹ́ bọ́kọ mi sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ tán láago 2 lóru lọ́gbẹ́ni bá kanlẹ̀ kókókó ó ga jù mí lọ sí gbọ̀nlẹ̀ bọ́ ó ti ré mi gan sí ló bá fẹ́ wọlé òun ti ń pè lórí fóun ṣe mo ṣílẹ̀kùn báyìí òun fẹ́ wọlé mo fi lẹ̀kùn rọ́ wọn dànù síta ń pé wọ́ bó mi ò kì í sọ̀rọ̀ láago 2 lóru tó bá dàrọ̀ la. a máa pàdé. tá a fi ṣe iṣẹ́ yẹn tán kọ́lọ́ ń bá mi foríjì bọ̀bọ̀ bíi ó threaten mi ní location yẹn ó ní wọn má jẹ́ kéèyàn wọ́n fẹ́ bá mi gbóúnjẹ wá location ó ní ọkùnrin tó ti ń wọ ẹ̀bọ̀ mo ní kí ni ìṣòro yín. Ṣé o kọ́ ní ìfẹ́ sí mi rí tẹ́lẹ̀ yàtọ̀ sí léyìí tí. Mo ní kí ni ìṣòro yín ṣé kí n má òun àánú ẹ̀ mo ní tó bá bí yín rẹ̀ gbọ́wọ́ yín sókè tí n bá ṣan wọlé tí yín kẹ́ pè mí lọ́mọ àlè ọjọ́ yẹn ni mo kán ìyẹ́ wọn. Àwọn girls yẹn wá ń wò báyìí wọ́n wá ń wò báyìí so ìdí nìyẹn tí mo sọ pé tó o bá ṣe gbé rẹ̀ lọ́n ṣe máa gbé ẹ̀ èèyàn kankan ò lè rape ẹ̀
wọn iṣẹ́ lọ ní ps ìwọ náà ṣiṣẹ́ owó kó o lówó kó o dẹ̀ produce iṣẹ́. ìwọ náà ṣiṣẹ́ owó kó o lówó kó o produce iṣẹ́ ìyẹn kẹnu ẹ lè tọrọ kó má di ẹ ṣáàjẹ ṣàrùn mi mọ́bì kan tó tí bá ní kí n bi yín bí ó dá pẹ́ gbalẹ̀ ti wá. ẹ continue. ṣé fàjà náà. díẹ̀ ìwòdà ẹ fún mi ní ibùlẹ̀ ti wá. ok ọmọ ìlú méjì náà ni mí Ẹ̀gbá àti Ọ̀yọ́. àṣàdé mẹ́gbà torí dẹ̀ pé ní èdè Ẹ̀gbá wà lẹ́nu yín èdè Ẹ̀gbá ẹ̀ dẹ̀ sweet mo ẹ fi fònà ẹ fi sọ Ẹ̀gbá ó dà ọba tó wà ní Ẹ̀gbá ọba tó wà ní Ẹ̀gbá kí ni àkọlé adé wọn kí la fi ń pè wọn. ọba 5 ló wà nílùú Ẹ̀gbá. ó dà jẹ́ ká wò. Aláké Olówu oníkinní kan ẹwù ẹ máa fi mí. àti ní starting wọ́n ní Aláké Olówu mo ti rò bóyá bá ṣe máa mú délẹ̀ nìyẹn wọ́n kàn tẹ wọ́n gbọ́dọ̀ Gbàgúrà Aláké Tẹ̀gbá Olówu tìlú Òwu kí ni Gbàgúrà yẹn jàre. Onígbàgúrà tìlú Gbàgúrà Alágúrà òun ọba kan náà wà ní side ọ̀nà tó kù. àlejò tí mo gbà lé ní classic gbajúmọ̀ ìfàmì lérò wípé mo máa lè pè wọ́n lọ́mọ lára dá ọdún wọn tí n bá ti pàdé wọn anywhere classic gbajúmọ̀ ó yà yí gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ classic gbajúmọ̀ ó yà gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ ẹ jẹ́ ká padà sórí iṣẹ́ yín àti tó sinimá mélòó eré àgbéléwò mélòó tó ti gbọ́wọ́ yín jáde. eré àgbéléwò tó ti gbọ́wọ́ mi jáde tí n bá kà ní méjì àtò mẹ́jọ. ṣọ́nbójú owó ṣẹ̀rẹ̀rẹ̀ ibo lẹ tà wọ́n sí. iṣẹ́ téèyàn bá ṣe ti ṣe láyé tó bá ti gbé ẹ kúrò nílùú tó wà tó gbé ẹ lọ sílùú ọba tó lè lọ ṣe premiere alihamdulilayi dúpẹ́ fọlọ́. ẹ wá jẹ́ ká wò nínú mẹ́jẹ̀ẹ̀jọ yẹn èwo lẹ náwó sí jù èlò lẹ ná sí ṣe é rí padà torí àwọn èèyàn máa sọ pé tó bá fẹ́ ṣe fíìmù wà á mọ́kàn pé ó láwọn owó kan bí owó sàárà tó fi máa kọ́kọ́ domi síwájú o lè má rèrè o kódà o lè má rojú owó gan ni mo ṣe béèrè. Nínú gbogbo iṣẹ́ tí mo ti ń ṣe mo lè sọ wípé iṣẹ́ àkọ́kọ́ mi ò rí ojú owó débi tí mo rérè mo dẹ̀ tún rójú owó mo tún rérè. bí ti báwo. tá bá sọ pé ní títa iṣẹ́ yẹn ojú owó mi ò pé ṣùgbọ́n oore tí iṣẹ́ yẹn mú wá ó pé ojú owó ó tún péré ó tún bí iṣẹ́ mi. adúpẹ́ fọlọ́ nìyẹn lóòótọ́ so àwọn akẹgbẹ́ yín àwọn wo lè sọ pé ẹ jẹ́ ṣàwáwù torí ọmọ tán bá bí lẹ́nìí ó mọ̀ pé òun gbẹ̀gbọ́n lánàá ó dẹ̀ mọ̀ pé òun gbàbúrú lọ́la báwo lẹ ṣe jọ ń ṣe torí wọn yéé sọ pé industry yín fake love wọn láfi fake love yìí ní ojú ayé ni àtẹ̀bákẹ́rẹ́ ayé lẹ́nìí wọ́n ní tó bá sún síwájú ọ̀rọ̀ nǹkan mìíràn tún máa sọ àwọn olójáwọn ọ̀rẹ́ yín. bẹ́ẹ̀ ni mo ní ọ̀rẹ́ mi lè sọ pé àwọn kan ní ṣàwáwù mi èmi máa ń ṣe tèmi tí n bá rí ẹ rí bí mo ṣe kí yín lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni mi ò kí yín nítorí pé mo ti rí yín rí mo kí yín mo pọ́n yín lé nítorí pé mo mọ̀ wípé Oyinmomo pírẹsẹ́ńtà ni mo ṣe kí yín so bí èmi ṣe rí nìyẹn mo lè meet èèyàn lénìí kí n kí kó dàbí ẹni pé mo ti mọ̀ tipẹ́ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tí mo ní mi ò ń ṣèyàn tó máa ń kọ́ ẹ̀ náà but everybody is my friend. tẹ̀lé jọ ń ṣe tó ń pè é ṣiṣẹ́. Dámilọ́lá ní Tọ́pẹ́ Tèmítọ́pẹ́ Àrẹ̀mú Afeez Ẹniọlá ẹ̀gbọ́n mi bọ̀dá mi mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mi ò tẹ̀lé rántí Seilat tí mi ò lè rántí dárúkọ but everybody gbogbo èèyàn òun ni tèmi Níyì Johnson Ṣóò Ọlámilékan that's just it. àwọn olè ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ṣó wà. ó wà àwọn ẹni tí mo wò bí àwòkọ́ṣe mo wo Jennifer gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere. ìyẹn Fúnkẹ́ Akíndélé. Fúnkẹ́ Akíndélé mo wo Ibrahim Chatta bí àwòkọ́ṣe mo dẹ̀ nífẹ̀ẹ́ sí bọ̀dà Fẹ́mi mo rí wọn bí àwòkọ́ṣe. lákòótán ní pátápátá social media ẹ̀rọ ayélujára ipa ó lérò bóyá àwọn èèyàn lè gbìyànjú láti tún máa lo social media sí dáadáa báwo lẹ ṣe rò bóyá wọ́n lè lo social media láti kéré wálé tí ì ṣe pé gbogbo àwọn àmúlùmálà tá à ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ṣẹ́ẹ̀rì ìlú wa nìkan ni wọ́n ti ń fi social media ṣe eré ní àwọn ọ̀pọ̀lọpọ̀ òkè òkun wọ́n fi social media pa owó ni wọ́n fi ṣeré TikTok tí wọ́n fi ṣeré ní bíbáyìí ẹ máa wo aṣọ ọ̀fẹ́
tẹ́ bá wà ní UK ìwé mi pẹ̀lú aṣọ stature mi báyìí àwọn èèyàn máa send aṣọ sí pé ẹ bá wa polówó tẹ́ bá ti tà ó tó bá jẹ́ 2 lẹ tà ó ẹ máa gbaye báyìí lórí ẹ o tó bá jẹ́ iye báyìí ni ẹ máa gbaye báyìí lórí ẹ irú Facebook wọ́n monetize ẹ fún àwọn èèyàn ní Nigeria but ní outside Nigeria àwọn èèyàn ń gbọ́ owó ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń lo social media fún àwa lákọ̀ọ́yà tara wa ní Nigeria kọ́lọ́ ń ṣàánú wa. àwa láyà gáṣà bí àdẹ̀ kì í gbọ́ nǹkan kan kì í gbọ́ o tọ̀ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá dá wa lò ìyẹn Sisi Onígold classic gbajúmọ̀ wọn ti jẹ́ kẹ́ mọ̀ pé iṣẹ́ yìí ò ṣe é dá ṣe lóòótọ́ wà láwọn òwò kan lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ àmọ́ tó bá máa láwọn òwò yẹn náà máa ń lo owó àjẹnirun tó mọ̀ pé tó bá gbàyàn síbẹ̀ wàá jẹ́ pa ní èṣe bí pé òun ta foodstuff olóhùn àti òun ta foodstuff èṣe bí pé olóhùn àti bóyá òun ta kìíní òun ta yẹríǹgì òun ta ó lè máa pé o my dear gbé àpò ọ́fíìsì ẹ̀ kò gbé sọ́wọ́ láti ọ̀dọ̀ aláṣà tó olùdarí iléeṣẹ́ AK Media Concept wọ́n ní kò ní dá ká pè yín ká má tiẹ̀ fún yín lẹ́bùn kékeré kan pé ẹ ṣe ẹ wá o àdúpẹ́ o. ẹ bá mi kí aláṣẹ àti olùdarí AK Media pé wọ́n ṣe o iléeṣẹ́ wọn ò ní jóná ọwọ́ wọn a máa túbọ̀ máa ròkè sí wọn ò ní wálẹ̀ wọn ò dẹ̀ ní dẹni àná àwa náà ni wọ́n máa pè á dẹ̀ máa bá wọn láṣẹ Ìdùmarè ẹ ṣé mo dúpẹ́. àmín bó ti máa bí nínú kọ́kọ́ yín cheat àbí kó máa ná yín èwo lẹ́fẹ̀ẹ́. kò gbọ́dọ̀ ṣe kọ́kọ́ nu méjèèjì. báàbù náà. báàbù kalas soft girl. kò gbọ́dọ̀ ṣe kọ́kọ́ èdè Lárúbáwá mo tó fi kò gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ dán wò. tó bá wá bẹ̀rẹ̀ pé mo ti ṣàṣe má ṣe ń ta ọjọ́ má bínú ìyàwó mi ṣe máa kẹ́rù yìí máa lábẹ́ máa fà múra. ṣé o lo rọ́bà. tẹ́yìn máa kọ́kọ́ béèrè ni. ṣé o lo rọ́bà. tó bá wà lo rọ́bà ńkọ́. má ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá ti fẹ́ kí ènìyàn ṣe bẹ́ẹ̀. sí. ẹ̀yin olórí ètò Oyinmomo ẹ ti gbọ́ nìyẹn lẹ́nu classic gbajúmọ̀ Ọmọlára Dáúdà tàgbà lálejò lẹ́ni nínú àwọn kókó kan tí mo mú tí wọ́n sọ ni pé àwa obìnrin lóòótọ́ díẹ̀ lọ́wọ́ ẹni tó fi lọ ẹ́ púpọ̀ lọ́wọ́ ẹni tó gbà tó bá mọ̀ pé ẹni tí ò bá rìn ní bèbè ẹran wọn ò ní sọ pé ó jí ẹran gbé mọ́ra ẹ̀ para ẹ̀ mọ́ kò sí nǹkan tán lè fún ẹ tí àwọn a máa sọ pé àwọn onírọ̀dí páìpà yìí àwọn ní kò sí tán lè fún ẹ tí wọ́n gan ò lè gbìyànjú láti ṣe iṣẹ́ fúnra ẹ̀ kọ́rọ̀ ẹ lè tẹnu tó bá rìn tó bá yan títí wọn lè sọ pé ó ń dààmú àwọn kan tiẹ̀ máa dáṣà máa ṣe pa ò pápápápá wà wọ́n pé ó ti laná tán o kí ló kù ń bẹ̀ ẹ jẹ́ ká mọ ìwọ̀n ara wa. nítorí tí a máa bàdé lónìí òun náà la wà yìí ìdùnnú àti ayọ̀ ni mo fẹ́ fi dágbére fún yín wípé wàhálà ò ní wọlé yín ìbànújẹ́ ò ní wọlé yín ìgbéga ayọ̀ ìdùnnú ló máa kanlẹ̀kùn yín ṣáá lójoojúmọ́. orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ká fi ìdùnnú àti ayọ̀ pàdé níjọ́ mìíràn ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín ibi tí wọ́n bá ti pè é sí má lọ bẹ̀ ọ̀rọ̀ táwọn bá ti fi lọ ẹ má dá sí i kí ló dé tó ò ṣe mú mi kó dẹ̀ mind business ara ẹ̀ pàápàá jùlọ àwa tá máa ń rin títì àwa tá a bímọ ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe máa rin títì nígbà míì èèyàn á máa wa mọ́tò lọ ẹ̀kọ́ ra àwọn ọmọ tó kọ́ máa rìn kiri ṣá àwọn ọmọ tá a bí yìí afúnṣọ́ ni wọ́n afúntọ́ ni wọ́n ó yẹ kẹ́ mọ ìgbìyànjú yín gẹ́gẹ́ bí òbí lórí ọmọ ẹ jẹ́ ká kọ́ wọn wọ́n lè má mọ̀ èèyàn kan rìn nígbà tó wà ní iléèwé àkọ́bẹ̀rẹ̀ wọn á ní look left look right look left kọ́bọ̀ tó sọdá títì ilé láti ń kẹ́ṣọ̀ọ́ lòdì ó dìgbà.